bani alakoko baba imam afisakumullah waraakum wadu te sọ pé be mo bá ké Kùránì báyìí kò tó jẹ ṣé pé mesin ni bẹ́ẹ̀ ni bo mo bá ké ìdádì kò tó jẹ sanawi kò tó jẹ torí pé bí secondary school ni kò tó jẹ gbájú ẹ̀ náà ya ẹ mú wá no hadith pé nta fa fẹ́ kéwú tan ké torí ká fi jẹ ni torí jíjẹ la fi ń kéwú ni àbí torí ká sin lọ́hùn baba imam ẹ dákun ẹ wo àkíyèsí síbẹ̀ hun ká fi sin Ọlọ́hun ni a fi ń kéwú ẹ rí pápá ẹlẹ́kọ̀ọ́ kan kọ́ wa lónìí kan tá a máa kọ́ ń pilẹ̀ pé man talaba al-ilma lil ma'ad ẹni tó bá wá ìmọ̀ láti fi ṣe ìbádà láti tọ́ àwọn èèyàn sójú ọ̀nà fazan bi fadlin min ar-rashad irú ẹni bẹ́ẹ̀ ti jèrè yóò ṣoríire àwọn èèyàn tó kọ́ lẹ́yìn náà tó mú wọn ṣoríire náà yóò tún gba aládàá ńbẹ̀ fayala khusrani li talibi wọn wá ní ó burú fún ẹni tí ń wá ìmọ̀ yìí linayli fadlin min al-ibad báyọ̀ fi jẹ torí yóò jẹ ni wọn ló burú jáì fún àìkéwù torí pé a fi jẹun o àkéwù torí pé a fi sin lọ́hùn ẹ dákun ẹ wọnú àkídà yín bẹ́ẹ̀ tora mọ̀ pé ibi ẹ̀yin náà belong sí ẹ̀ ń polówó súnà tó da tànẹ́bí Muhammad bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ ń sọ̀rọ̀ pa ẹbọ ẹ̀ àtàkì ẹbọ direct torí tẹ́ bá ní ẹ gbé tọ́pìkì yín lọ síbi kéwù oníbẹ̀nu sanawi àwọn èèyàn tí ó ẹ fẹ́ẹ̀lì nàtíjà yín òun yóò jẹ́ nàtíjà tó ń sáàlìbà ìpè sanawi wọn kọjá secondary school wọ́n máa bẹ̀rẹ̀ lọ yín pé ṣàhádà wo ní bẹ lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ṣàhádà tí ń bẹ lọ́wọ́ Ànábì ó ju gbogbo nǹkan lọ wáyé ni ẹ bẹ̀rẹ̀ wáyé wo làwọn sàhábà ń gbà wáyé wo ni tábì ń gbà ṣàhádà wo Ànábì Muhammad sọ pé kéèyàn ó tó lè tọ́yàn sọ́nà ṣàhádà wo ló yẹ kó ní lọ́wọ́ ẹ má sọ̀rọ̀ ṣàhádà níbi ká tọ́yàn sọ́nà ikhlas sẹ́ẹ̀rí dọ̀mír àníyàn ọkàn yín àti ikhlas ìsàfàkọ̀dà dọ̀mír ikhlas àwọn ìsàfàkọ̀dà ìnsán dọ̀mír wal ikhlas gbogbo tẹ́yàn bá fẹ́ pàṣẹ ní mẹ́sẹ̀jì tí àníyàn bá ti dá tí àkídà bá ti lè bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọmọ dá àmọ́ àwọn èèyàn mọ̀ sí gbọ́yé wọ́n mọ̀ sọ pé kalimatu haqqin urida biha batilun ọ̀rọ̀ tó sọ yìí dá tó tọ́ àmọ́ fẹ́ fi bà àwọn kan ló kọjẹ́ ni ẹ padà kó mbẹ kìí ṣe ṣàhádà àìmọye ẹni tí ò mọ kéw tó dókítà mi ipa rẹ̀ tọ́ta asára sínú ìlú sínú bíà sínú dáwà ọ̀làpàjọ ẹni tó ní ṣàhádà mi lọ bìnáwó lè hukmi ala al-ikhlasi la ala shahada ìdájọ́ tábà mọ lérí ọ̀rọ̀ ẹ̀sìn a mọ lérí ikhlas bó ló ṣe dáwà ẹni kìí ṣe lérí certificate torí certificate tó bá jọ́rọ̀ ẹ̀sìn kọ́ mọ́ dá àwùjọ ọrú torí ẹ̀fẹ́ kẹ́ni yóò bá àwùjọ jẹ́ ẹ̀fẹ́ káwọn ọmọ bá àwùjọ jẹ́ lẹ́fi fẹ́ ṣe treat ọ̀rọ̀ yín tó bá jẹ́ pé lérí ọ̀rọ̀ ẹ̀sìn kó sì tún àwùjọ ṣe ni kìí ṣe ṣàhádà àìmẹ́ni tó ní ṣàhádà lọ tó jẹ́ pò ń gan lérí bú òun ló lè parọ́ jù òun ló lè pàǹkan jù ibi ẹ̀ ti mọ̀ ṣàhádà ń bẹ lọ́wọ́ yín ẹni ṣàhádà dòkítọ́rà anta dòkítọ́rọ̀ hakikiyu ẹ bá débi tí yẹn máa ka kéwúdé ṣé ọ́fíìsì akẹ́dẹ́lẹ́wà ipe ẹ jẹ ẹ mu ṣé ṣàhádà ló gbé wá fún yín ni àbẹ́yìn lẹ́ ń sáré mo fẹ́ di ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ́fíìsì tẹ́ wà àkọ́jọ́ mọ́rọ̀ ṣàhádà yín bí ẹ ti mọ̀ nu ọ́fíìsì tẹ́ wà tẹ́ ti ṣiṣẹ́ tí awuyewuye ń lọ munazaatu lọ ayọ̀ kìí ṣe ṣàhádà yín ló gbé yín lọ́fíìsì personality yín kéwú tẹ́ gbọ́yé tẹ́lẹ̀
àti ìjọmọ inú ilé pé mo lẹ́tọ̀ọ́ sí kìí ṣe ṣàhádà tó yẹ pé ṣàhádà yín bá ní ọ̀nà akẹ́dẹ́ pé mo kàwé dé múntà àlgáyà ibẹ̀ ló ti yẹ kí mo ṣe ibẹ̀ ló yẹ ká bá yín àmọ́ pé a ṣe dá wà á pè yẹn sójú ọ̀nà tọ́lọ́hún á sọ̀rọ̀ ẹ̀sìn á sọ̀rọ̀ tọ́lọ́hún kìí ṣe pé báyà bí ṣàhádà yín bá ti mọ sàtífíkẹ́tì yẹn bá ti mọ lèyàn fi lè dájọ́ wa fi anfusikum afala tubsirun ẹ mú wá nínú dókítọ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ jù lọ́nà akẹ́dẹ́ àwọn dókítọ̀ ń bẹ́ẹ̀ àwọn dakatir wa parafis àmọ́ ká ṣe dáwà nílẹ̀ Yorùbá ẹ bá mú ẹni tó kà á tí mọ́rálà rẹ̀ kọjá jámíà tó ka débi ojú ọ̀nà tó wá ṣiṣẹ́ ju Sheikh Adam lọ tó ṣiṣẹ́ ju Sheikh Kamaluddin lọ tó ṣiṣẹ́ kọjá àwọn àgbàlagbà ìlú kọ̀ọ̀kan nínú àwọn àáfà l'Ógbómọ̀ṣọ́ ọ̀hún ẹ mú ẹni tó rìn na akẹ́dẹ́ wa tí dáwà rẹ̀ wá ta asára nínú ìlú táyà yẹn sì mọ̀nà tó gbọ́ Al-Qur'ani yé tó gbọ́ ìsìlámù yé látara dókítọ̀ yìí tó tó iṣẹ́ àwọn àná yẹn. afẹ́lẹ́kọ̀ọ́ kan sọ fún wa pé ta'allam falaysa al-mar'u yuladu aliman ẹ kéwú àtúnwárí inú ẹni tó kéwú dojú àmì tẹ̀sùn wù àbàjẹ́ ìbára ń tọ́jọ́ pé èmi ń fọtí lọ sẹ́ kọ́dọ̀ màá tún lò lálẹ́ yìí ó sì jáde lè kéwú bó ṣe jẹ́ pé sánáwì kò kọjá sánáwì àbí àwọn ará ẹni tó jẹ́ ẹni tó ka kọjá sánáwì tẹ̀yìn ń sọ̀hún oríire àsáàdá oríire làtàkùnmọ́ àlà ṣahada kọ bá rìsátì wá o fa innama hiya wasila òun náà ń bẹ́nu kẹrẹtẹ́rì àti èèyàn fi lè soríire láyé ni kẹsí pé òní gáyà kẹsí pé òní kíni o ó ń gáyà a rí ẹni tó lọ jámíà wọ́n wà ààrẹ dòkítọ̀ ọmọ kẹwù kọ́dí ni o kọ́dí tẹ̀kílìlì mọ́ fẹ́ lò ó kìí ṣe tẹ̀kísìrò nínú dókítọ̀ mi àárí tó yẹ pé tí ń bẹ lérí rẹ̀ ó kú ó kéré ó kò sé wọ̀n tó ẹni tí ń bẹ tó ní sáánẹ́wì mi lọ nínú làákàyà àti nígbìyànjú ká tó wá ní ká nípa nùlù nítorí burú jájú ní kéèyàn máa ṣe fáàrí pẹ̀lú sàtífíkẹ́tì máa ń bẹ lọ́wọ́ ẹ̀ anabiya Muhammad sallallahu alayhi wa sallam nínú tánàbí kọ́ wa kò sí tẹ́ ń wá láyé tẹ̀ ní bánú Al-Qur'an àbíkẹ́ bánú àdìsọ àná Muhammad àbíkẹ́ má rí kíyàsù ẹ̀ anabi ní man ta'allama al-ilm ẹni tó bá lóun fẹ́ mo fẹ́ kéwú mo fẹ́ parí sánáwì mo tún fẹ́ lọ jámíà mo tún fẹ́ kó licence màá bọ́ sí magistir mo fẹ́ kó mbẹ́ mo fẹ́ ní doctorat lọ́wọ́ mo fẹ́ kó mbẹ́ mo fẹ́ di ustaz kursi al-ustaz kursi professor àfàgbà mo fẹ́ débẹ̀ anábìlẹ̀ tó bá kà á débẹ̀ li yubahi bi il-ulama tó fẹ́ máa fi ṣe fàárí pé kéwú kílẹ̀ yẹn ké kílẹ̀ yẹn mọ̀ certificate oní bẹ lọ́wọ́ ẹ̀yin kílẹ̀ yẹn gbọ́yé anábì ní ọ̀rọ̀ rẹ̀ padà já sí ná lérí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ń bẹ̀ yẹn ní ọ́fíìsì tẹ́ wà ń bẹ̀ yẹn kì í ṣe ṣàhádà ló gbé yín débẹ̀ ṣàhádà kọ́ sí bùkátà ń bẹ̀ ní tí bá ń bẹ nínú ọ́fíìsì ẹ̀yin nínú ọpọlọ IQ yín nínú mímọ̀ àti adab àtẹ̀kọ́ tí bá ń bẹ nínú ìmọ̀ yẹn ní ó jẹ́ rí dáwọ́ làwọn yẹn lò tọ́ ẹ pé dòkítọ́rà pé mo ní ṣàhádà ń lọ ní ọ́fíìsì jámíà ló yẹ kẹ́ ẹ máa sáré àbí mínísírì tọ́lá nẹ́bí ọ̀sọ́ fún wa pé ṣàhádà báyìí lọ́bọ̀rọ̀ mọ́ ọbẹ̀ lọ́wọ́ ẹni tí ó darí ìlú àbẹ́ ẹni tí ó jẹ́ ìmáàmù ó tọ́ sọ fún wa nípa ẹ̀rọ lè gbọ́ kéwúyé àwa rẹ̀ tí ò ní ṣàhádà lọ́wọ́ àmọ́ kò ní ṣàhádà jàmíyà lọ́wọ́ àbí kò ní dòkítọ́rà lọ́wọ́ àbí màjèsírì àmọ́ gbọ́n tó kàyé understand ẹ̀ ọkà Bukhari ọkà Muslim ọkà Ibn Majah ọkà Quran níwọ̀n bá ṣàhádà tí ń bẹ lọ́rùn sí kọjá sánáwì àmọ́ fi àgbọ́yé sánáwì rẹ̀ ó fi wá àmọ̀ yòókù it's in control tẹ́ bá fẹ́ máa fi certificate ṣe spari
certificate ṣe fàárí láti máa fi ṣe dáwà kọ́ mọ̀ hàn pé ṣáádà báyìí ní bẹ lọ́wọ́ mi iṣẹ́ ò lè lọ ẹ̀ lérí iṣẹ́ jẹ́ o torí inú ẹ̀ tó yẹ kó pass message tó yẹ káwọn èèyàn gbọ́ yé tó yẹ kó rí pé ẹlẹ́kọ̀ọ́ lélẹ́yìí òun ni irú yín alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ìmáàmù gbogbo ìlú ẹlẹ́ẹ̀kejì ẹ tún wá kàdé bẹ́ẹ̀ àmọ́ bí gbéraga bá ti pọ̀ jù tánàbí sọ pé mọ̀ntà lẹ́mẹ̀láìm ẹ tó bá ti wá lòun kọ́ lìyùbá ìyẹ̀bí ilẹ̀ ọ̀dàmà kọ́ máa fa àwọn afá yòókù ṣe fáwọn rí pé kílẹ̀ yín gbọ́yé ẹ dákẹ́ kílẹ̀ yín mọ́ àwọn kìnìún àwọn yùmọ̀ọ́rìà bí ìlú sùfà àbí kọ́ máa fi takò gbogbo èèyàn kọ́ máa fi bá àwọn aláìnílàkà ìjìyàn àwọn yẹ sọ̀rọ̀ bí ojú anásì lè àwọn fẹ́ fi síjú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ pé àwa la kájú àwa la mọ́jú àwa la gbọ́yé jọ tọ́jà pẹ̀lú kéwù tẹ̀ bá lẹ̀ kẹ́nu ànábì ni kí ló sọ ó ní adkhala Allahu jahannam jahannam ni ọkàn rẹ̀ èèyàn ṣe máa kéwù ni àwọn ọmọ yìí ń ké tá a pọ̀ bá fẹ́ jẹ ni ìmọ̀ràn wé torí pé òun náà ni wọ́n ń fún wa òun náà ni àmọ̀dájọ́ wa lélẹ́rí ṣùgbọ́n tá a pé ọba kéwú tí ó fi ọmọ wa fi jẹ tí ó fi di màálìmù àbí màálìmù ò lè tó jẹ gẹ́gẹ́ ti sọ àmọ́ pé tí ọwọ́ ọmọ wa fi gba 500,000 níbi iṣẹ́ ìjọba ní Nàìjíríà yìí ọ́fíìsì láti bá akẹ́dẹ́ láti bá tó bá jẹ́ bẹ́ẹ̀ yín lọ ẹ̀kẹ́ kọ́kọ́ wá ṣáájú ẹ̀yin lọ ẹ̀kọ́ kọ́kọ́ ṣáájú ibi ipò tẹ́ wá wọ́n yé ṣe ipò ó dìgbà téèyàn bá ní dòkítórà lọ́wọ́ kó tó débẹ̀ débi téèyàn máa fi jàpájú dé pé ẹ má yọ mí ẹ ní mẹ́sẹ̀gì tẹ́ fẹ́ pass gan àmọ́ ó ku ikhlas wa niyya wallahi tó bá ní kéèyàn sand ní kéwú kó sand lọ́rọ̀ kó sand ní gbogbo nǹkan ń bẹ fún yín ó wá kù manhaj wal uslub wal ikhlas ó kù bẹ́ẹ̀ tí bó lẹ ṣe fẹ́ deliver bó lẹ ṣe fẹ́ pass message kéwú kí ni kéwú tẹ́nìkan fẹ́ sọ tẹ́yìn ló lè dá àkàtẹ́ lè gbọ́ yé mo mọ̀ pé làákà yẹ ká kéwú débẹ̀ western education yìí náà tó débẹ̀ àmọ́ tí ó dé ládé tí ó ta wájà gbogbo ríhìlà màráhìlò ilmiya yín mustawa ilmi yín tí ó ta wájà tí ó dé ládé pé ó kù al-ikhlas wa niyya wa kíni o wa domir àbí ká máa kó husnul aqida bí yẹn bá wù ẹlẹ́bọ bí máa ń pọ̀ ọ́nà àràmù kí tí wọ́n wù àbàjẹ́ kí ẹ àtàkì ẹ̀ kìí pé màá sọ pé sanẹ́wì ò tó yẹn jẹ ìdádì ò tó yẹn jẹ kùránì ò tó yẹn jẹ no àìkéhùn torí àjẹ tẹ́lẹ̀ fáyà lẹ́kùsìrọ́ nílì tọ́ọ̀lìbì ó burú fẹ́ tí wáyé mọ̀ gẹ́gẹ́ ti sọ lìnà ìlì fọ́dílín mìíràn àìbàd ìpé báyà wọ́n fẹ́ fi gbowó ni àbọ̀ fẹ́ fi rí lẹ́fún náà àkéhùn torí tọ́lọ́ ni yóò wà lọ́lẹ́ níṣẹ́ míì